ọmọ Sọ́ọ̀lù tí ń jẹ́ Máíkà sì ṣiṣẹ́ lẹ́yà ó yàgàn kú nínú Bíbélì ni ogun ayé rẹ̀ ṣetán láti yàgàn kú ọ̀tá rẹ̀ ṣetán láti yàgàn orí mo fẹ́ kó ṣí ọkàn rẹ̀ sílẹ̀ báyìí kó gbàgbé nípa ogun ayé rẹ̀ kó gbàgbé nípa ìṣòro kó gbàgbé nípa bùkátà kó gbàgbé nípa bíìlì rẹ̀ kó fi fún Ọlọ́run nítorí pé lẹ́yìn àdúrà ẹ̀ ó padà wá yọ Ọlọ́run lógo ni. Ṣé ọkàn rẹ̀ báyà ẹ fún wa lórí ẹ̀yin màmá àti ọ̀gá abẹ́rẹ́ Ọlọ́run. Jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Tìrẹ ni Olúwa. Ó fi sílẹ̀ fún wa. Ọ̀rọ̀ mi ọ̀sán mi alẹ́ mi yóò. Tìrẹ ni Olúwa. Ẹ ti ẹ̀ mọ́ yíyan Ọlọ́run. Tá bá jẹ́ pé a wò ó ká lọ sọ́sìpítù, a rí gbogbo àwọn tó ti ṣàìsàn tí wọ́n ti bẹ Olúwa káwọn lè yan Ọlọ́run. Ẹ jẹ́ ká lo àsìkò yìí, ká lo opportunity, ká lo medium yìí láti fi yan Olúwa lógo. A ní tìrẹ ni Olúwa. Ọlọ́run àgbáyé. Nítorí tó dá mi sí. Sọ wípé mo fi sílẹ̀ fún ọ̀rọ̀ mi ọ̀tọ̀ mi àti rẹ̀. Ó yá mo ní kó sọ wípé.